kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yìí. Rójú ọ̀daràn ẹ ò mú un. Arábìnrin olùkọ́ yìí sì lu ọmọ ọdún 12 pa ní Anambra. Arábìnrin tẹ́ ń wò yìí dim ebere ẹni ọdún 57 47 years of age ló lu ọmọ ọdún 12 ọkùnrin pa ní ilé ẹ̀kọ́ Adazienu ní ìjọba ìbílẹ̀ Anaucha ní ìpínlẹ̀ Anambra. Gẹ́lẹ́ tí ó lu ọmọ náà pa tán ló fara rẹ̀ lé ọlọ́pàá lọ́wọ́. Iléeṣẹ́ ọlọ́pàá Anambra ló ṣàlàyé ẹ̀. Dim ebere ló jẹ́ adarí ilé ẹ̀kọ́ Adazienu ní Anambra. Nígbà tí àwọn ọlọ́pàá fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló jẹ́wọ́ pé ọmọ náà hùwà láabi ló jẹ́ kí òun bá wí láìmọ̀ pé yóò jáde láyé. Arábìnrin náà ti wà ní àhámọ́ ọlọ́pàá báyìí. Nínú ìròyìn míì, ojú olè rèé o, ẹ wojú olè. Ọwọ́ ọlọ́pàá tẹ arákùnrin yìí nílùú Ìbàdàn. Èyí lohun tó jí gbé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ mú arákùnrin olè yìí ní agbègbè Àpáta ní ìlú Ìbàdàn lásìkò tó ṣe ìkọlù sí ọlọ́kadà tó gbé gẹ́gẹ́ bí èrò. Àwọn ará àdúgbò Àpáta ló fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé arákùnrin tẹ́ ń wò lójú ìwòran yìí mú àámọ̀ onírin ó fi lu ọlọ́kadà tó gbé tí orúkọ rẹ̀ ń jẹ́ Muhammad Kamilu lórí tó sì gba ọ̀kadà bàjáàjì lọ́wọ́ rẹ̀. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àyànládé Ọláyínká fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé ọ̀kadà bàjáàjì náà ló ní òǹkà ìdánimọ̀ AJW 842QU. Lójú ọ̀gán tí ọlọ́pàá débẹ̀ lọ́wọ́ tẹ̀ arákùnrin tí ó sì ti jẹ́wọ́ pé lóòótọ́ lòun ṣiṣẹ́ ibi náà. Ìròyìn yàjá ìjọba ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.